ẹ̀yin tèmi ní báyìí àáfàá ọ̀nà òdodo wọ́n ti sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ Alhaja Kaola èyí tó wà látìmọ́lé. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí ní láti sọ. Gbogbo ń tẹ̀yin náà bá rò lórí fídíò ọ̀hún ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àkókò tí mo ní kò pọ̀, àyè ò dẹ̀ gbà mí tó nǹkan because I'm not happy. I'm not happy. Lórí ọ̀rọ̀ tó ń lọ tó ní kálukú ń gbé fọ́tò yẹn kì í ṣe fọ́tò tá ẹ lè rí ní péjì tèmi no, torí pé Yorùbá wọn ní tó ti ní lójújò lè lọ ó ń bẹ. Àmì èyí tí mò ń ṣe yìí mo rọ gbogbo ẹ̀yin bàbá wa látòkèdókè, mo rọ gbogbo ẹ̀yin bàbá wa látòkèdókè, bóyá látara ọ̀rọ̀ ọ bóyá látara àṣẹ tí Alhaja wa Kafilat Kaola umul mu'minat ṣé inú lè mu'minat tí wọ́n ṣe mistake ẹjọ́ wàlá afuwinda Rasulillahi makibul. Gbogbo ẹ̀yin bàbá wa nínú itihadul waisin ẹ̀yin olóríire ẹjọ́ ẹ bá ní dìde pẹ̀lú àtúnṣe yìí. Mo ti mọ̀ pé ẹ ti dìde lórí kó má bàjẹ́ because I trust itihadul waisin. Ẹ̀yin bàbá wa ní Ogun State, ẹ̀yin bàbá wa ní Ọ̀yọ́ State, ẹ̀yin bàbá wa ní Lagos State, ẹ̀yin bàbá wa ní Ọ̀ṣun State, ẹ̀yin bàbá wa lẹ́kìtì, itihadul waisin lápapọ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ lábẹ́ àṣẹ bàbá wa national amir Sheikh Alhaji Muhammadu Taofik akéwùgbà gòdì ọmọ akéwùgbẹ̀rú ẹjọ́ ẹ bá ní dìde lórí àtúnṣe. Ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin wala afuwu inda Rasulillahi makibul, wala afuwu inda Rasulillahi makibul, wala afuwu inda Rasulillahi makibul. Ẹjọ́ alukurani ló kó wa jọ kásẹ̀tánì má ṣe tú wa ká káwa náà mọ̀ hùwà tí yóò dáa ká.